tí ìbá wa ṣàjùlọ ọlọ́run lórí àwa ẹ̀dá ẹ̀ a tún fẹ́ dárúkọ ọlọ́run gbólóhùn tá a tún fi parí ẹ̀ náà ní pé alhamdulilayi ṣé àwọn èèyàn mìíràn máa wá bá a gbọ̀ṣá ibi kí lọ́lọ́run ṣe fún wa kí là ń wí àwọn ń ṣàlẹ̀ alhamdulilayi pẹ̀lú èyí tó ṣe fún wa yìí àbí tó ṣe yìí ṣé kò dùn wá ni àmọ́ kò sí tó lè jáde lẹ́nu wa náà tó kọjá alhamdulilayi torí bóun náà lọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́ jáde lẹ́nu baba ńlá wa ànábì Adam ọlọ́run wa ṣe ń tó dùn wá fún wa ni ó ṣe ń tó wù wá fún wa ni gbólóhùn alhamdulilayi náà ló yìí gbọdọ̀ jáde torí wípé mo fẹ́ ká mọ nǹkan gbogbo wa tá a dùn lóyìí kò sí nǹkan tọ́lọ́run dá lára tí èyí tó burú jù bẹ́ẹ̀ lọ sí lọ́dọ̀ tí àwọn bá ti wá mọ ọlọ́run bẹ́ẹ̀ kó kọ́kọ́ ṣe alihamudulilayi náà kó tó máa sọ fọlọ́run pé ọlọ́run ò tó ṣe yìí ó dùn ní tiẹ̀ nítorí náà a kí ọlọ́run a sì yìn ọlọ́run àwọn ọmọ náà ní pé a kí gbogbo olú ìlàrún wípé a kú ọ̀fọ̀ wàláhì tàláì a kú ọ̀fọ̀ bàbá wa ìmọ̀ a kì í gbogbo wa kú ọ̀fọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a kú ọ̀fọ̀ gbogbo Nàìjíríà a kú ọ̀fọ̀ ṣe rí ọ̀tọ̀ ní wípé lágbájá ṣókú ọ̀tọ̀ ní òkú ọ̀fọ̀ ẹlòmíì ń bẹ kò ṣókú ṣùgbọ́n òkú ọ̀fọ̀ ni nítorí wípé ájìwá Hassan Ògògbó tí mo sọ pé wọn ò ṣókú ni pé ànábì ti sọ fún wa pé àjálù ọmọ ti mọ ọba iná sí tí nàwọn sàbò iná ó ní ọjọ́ alẹ́ àwọn ìjọ ọ̀hún tí wọn bá ti wọ 60 ọjọ́ alẹ́ ẹ̀ ti dé anytime ni kó máa palẹ̀ mọ́ kó lè lọ tó wọn wá ti kú ní age of 60 ò ṣókú tọ́lá náà bìíràn 63 ló lọ kò ṣókú ṣùgbọ́n ẹlòmíì a máa di 90 láyé tó yá sí pé tó bá kú náà kò kú ọ̀fọ̀ nígbó ẹ̀ ẹlòmíì sì ni ó lè lọ ní age of 30 wà láì tàbí àìpé má jó kú ọ̀fọ̀ tí kò kú ọ̀fọ̀ kò ẹni tó lọ tó dùn àwọn èèyàn tó tó pé lágbájá yìí kò ní kó lọ báyìí ọmọ táàtì a máa lọ ń gbà mí lè pé ìsọnù làwọn òbí ẹ sá fún àwọn èèyàn ẹ pé fún wàdà bí wọ́n sàwọn náà nílò ìṣẹ́fọ́ tàbí wọ́n wá sí àárín ìgboro ìwé kí ló ń ṣe ọmọ yìí ti ẹ̀ lọ kí bàbá tó ti di òun kó ṣe lọ yẹn gan ó ti yàtọ̀ wá wọ́n bàbá àgbà sọ́wọ́ ìyẹn tó gbàgbé irú ìyẹn ó ṣọ́kú ni àwọn ti ṣe mọ́ àmọ́ ájìwá Hassan Ògògbó wàláì wọn ò ṣọ́kú o gbogbo tí wọ́n ń ṣe láyé ni wọ́n ṣe àmọ́ òkú ọ̀pọ̀ ni torí ó sì wá níjọ́ ọlọ́run ló jágun irú àwọn ẹni báyìí láwọn tá à ń wò láti bí àwọn tó lè dúró lélẹ̀ àwọn èèyàn wá sí báyìí náà bàbá ẹ náà wá kí bàbá á kí gbogbo ẹ̀yin náà á kí gbogbo ẹ̀yin ńláńlá látẹ̀ jíjìn látọ̀dọ̀ jíjìn ẹ ṣeun púpọ̀ ẹ kú àárọ̀ tá a padà sọ fúnra wa a fẹ́ àtọ̀ eléyìí náà ọ̀rọ̀ títí ọlọ́run má jà dúró ẹ̀gbá má jà dúró ẹ̀gbá á lè gbà ọ́ ẹni bá lọ sí ẹ̀sìn ilé ìwé ìlú ìgbà ìlú torí ọkọ̀ náà lè lọ́wọ́ ó ń lọ ọmọ náà wọ́n ti di ọmọ náà lè lọ nípa ẹ̀ ẹni pàdé tó bá lọ sí ẹ̀rẹ́ ìdílé pẹ̀lú ìbáyìí ìlú ìlẹ̀ ọmọ náà fẹ́ di àṣírà ṣùgbọ́n nǹkan ni wọ́n fẹ́ kọ́ ọ̀dà jù àti kò bá wọn bá wọn sọ̀rọ̀ mo fẹ́ pè lọ́wọ́ bá ṣe jòwó yìí ṣé owó ni ọ̀rọ̀ Alhaji Hassan Ògògbó kù sí láàbò tó ń gbé wáyé. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam jọmọ mo fẹ́ bi wá léèrè àti microphone dẹ̀ láìpẹ́ ṣé ìrún tàti yẹn ń kì í pé pé asọjí bàbàrà sí ni torí pé fúnra Ọlọ́run ló sọ pé tó o bá ti jẹ́ mùsùlùmí o àmì tá a fi dá ẹ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé o gbọ́dọ̀ kírun wọ́n gbà tó wá ní ká kírun ṣó sọ fún wa pé ìrún yẹn gbogbo ní túláàsì tí ó gbé àwàlìjọ́ náà ni ó sọ fún wa ó ti là ó ní iná sọ̀láàtà tani ha ánìlè fàṣáyì wálé mùnkárì wọ́n là síkírù láhì akíbárò ó ní ìrún tani kẹ́ ẹ kí kò síṣẹ́ tí yẹn fẹ́ ṣe lára yín kó kàn lè kọ ìwà àbàjẹ́ fún yín pé ẹ má hùwà àbàjẹ́ ní iṣẹ́ tí ìrún fẹ́ ṣe lára yín ni gbogbo ẹni tí ń lọ kí mọ́ṣáláṣí tó ń forí balẹ̀ tí ń yan náfìlà tí ìwà àbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀ wà láì kò nírun wọn ò ṣiṣẹ́ ó ní èyí tó ń fẹ́ lò ní pé wàhálà zikiru láàyè akíbarò ìrántí ọlọ́run níṣẹ́jú ìṣẹ́jú kó tó lè ṣe léyìí kókó rántí pé ọlọ́run máa wò mí kó tó lè ṣe léyìí ọlọ́run máa rí mi kó tó lè dáwọ́ délé ọlọ́run máa rí mi
ṣe ń rántí ọlọ́run níṣẹ́jú ìṣẹ́jú lórí gbogbo tá a fẹ́ ṣe ní ẹnìkan ò ní ṣìwàkù láyé wàláì àti lè pààyàn àwọn ẹni ọlọ́run ewé gbọ́ kó tó lè ja àyà wọn máa já ni mo ti sọ dáadáa rí ẹni tí wọ́n ń tẹ́ bíà lọ́wọ́ wọ́n fẹ́ mú lọ sójú ọ̀nà àwọn ẹni ọlọ́run wọ́n ní ó yá àáfàá ìyá ni lọ já ewé báyìí báyìí wá fún mi tó bá já dé wọ́n á ní tún padà wọlé tó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá tún ṣiṣẹ́ sáà bí ọ̀sẹ̀ mélòó lọ já ewé báyìí fún mi tó bá já dé wọ́n á tún padà wọlé tó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀ǹtí tó wá lọ tó dé tí ò já ewé dé àáfàá ẹni kí ló tó ò já ewé dé ó ní ó nígbà tí mo fẹ́ fi àdá kan báyìí pé kí n já nǹkan kan sì ń sọ fún mi pé ẹ̀dá ọlọ́run tó lẹ́mìí tó ní gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ gé yìí máma gé ó ní ìbẹ̀rù yẹn kò jẹ́ lè fọwọ́ kan àwọn tó ṣẹ̀ṣẹ̀ wù sùúrù ẹni tí wọ́n ń pè lọ́lọ́run nìyẹn ṣé wọ́n dá àwọn yìí bẹ́ẹ̀ gbọ́dọ̀ fàdá kan pé dá ọlọ́run ni ìwọ́n ń lọ tẹ́lẹ̀ ìwọ́n lọ ń já wá ṣé wọn ò dá nǹkan mọ̀ ìwọ́n ń gé ṣé wọn ló dá síbẹ̀ ewé nìyẹn o ká má wàá sọ pé èèyàn tó ní ẹ̀mí ẹlòmíì ò fi idà pa èèyàn ẹnu tẹlòmíì níyì ó ti fi pa ẹlòmíì ikú méjì ló wà ikú ọ̀run ikú ayé ẹlòmíì pààyàn sáyé pẹ̀lú ẹnu ẹ̀ ẹlòmíì ẹsẹ̀ yìí ló ń fọwọ́ bá pé ibi ẹsẹ̀ míì bá lè rìn dé láyé wà láìka náà máa bá ti lágbájá dé ó sì pa á sáyé pẹ̀lú ẹsẹ̀ ọwọ́ yìí ẹlòmíì fi bá tẹlòmíì jẹ ìpè ṣé pẹ́ẹ̀n àwọn láì máa fi pẹ́ẹ̀nì dára ó dẹ̀ fi pẹ́ẹ̀nì dára ó dẹ̀ pa ẹni yẹn sáyé báwo la ṣe rojú ẹ wo ìṣẹ́jú mẹ́wàá náà ní kí n lọ subahana rabbika. jama wasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin lórí wáàsí tí wọ́n ṣe fún wa ẹ dákun lápánukọ̀ wa jájọ ké bisimilahi kulúwàlá aláàjì wa Táíwò Babátúndé Hasan tí gbogbo ayé mọ̀ sí Ògògó àwọn ni wọ́n ní ọlọ́run wọlé ayé gbogbo wa tájọ ké wọlé ẹni tí ó mọ̀ tí ó máa rán mọ́ wọlé àwa tá a máa sáámi wọlé àní ẹni tó dáa jù láàrin wa ń bi ta ìjókòó sí ọlọ́run àfi wá sí i àtúfi tẹ̀lé wọn kọ́lọ́mbà àṣàlékún kẹ́gẹ́ fún wọn. bisimilahi rahman rahim kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. a ṣe bisimilahi nílá fi gbogbo àwa tí wọ́n fi ilẹ̀ látọ̀dọ̀ bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo olùdàrú àti gbogbo wa president gbogbo iye wa muslim community òkú tí ó kú yìí ájúwá Hasan tí wọ́n lọ yìí òkú ayé ni wọ́n gbogbo ayé ló ní Ògògó ìlà àwọn nìkọ̀kọ̀ ló ní wọn gbogbo iye wa ló ní Ògògó gbogbo Nàìjíríà ló ní Ògògó gbogbo US UK Canada gbogbo wọn ni wọ́n ní Ògògó gbogbo ayé ni gbogbo wa náà Ọlọ́run dúró tiwa kó dì wá mú àwọn ẹbí rẹ̀ Ọlọ́run bá wa dì wọ́n mú bisimilahi ilahi. لما في القروش إلى في رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من أخ. gẹ́gẹ́ bí èyí tí bàbá ìmáàmù bẹ̀ mí bàbá ní kẹ́mi náà ṣe wá sí kíkan tẹ̀lé bàbá wa àfihàn ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn mo kí bàbá mufti ẹ dákun àyè kíkí ó pọ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà bàbá tí kí bàbá pírẹsidẹ́ntì bàbá àgbà kí ó kọ́wó káàmọ̀ kí gbogbo àfa àyè wa là ń kí ẹ bá yorùbá anábì wa Muhammad ọ̀sán alálẹ́kàlì kàyẹ̀mùdí wahidan ba'da wahidin tẹ́lẹ̀ àdìrí mọ́ta àdàmọ́ẹ̀dì. ẹ dákun torí ọlọ́run 2026 la ẹ wo iye ẹni tá a ti lọ kì bọ́lẹ̀ ìwọ náà wá béèrè lọ́wọ́ ara rẹ ìgbà wo ni tèmi ó yá. àlọ́ níjọ́ tí ó rí pé gbogbo ohun tí wọn náà rà tó ń jẹ kí ló máa ń kọ́kọ́ lọ wò lára lébẹ́ẹ̀lì tó rà tó ń jẹ ó wo manufacturing date ó wo expiring date ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé manufacturing date ń bẹ lára rẹ expiring date náà sì ń bẹ lára rẹ àyíwá mọbi tọ́lọ̀ ń fi sí nínú ara wa òun ni problem ẹ dákun Bàlájí Ògògó bá lo 100 years láyé tí wọ́n bá lo 150 years gbangba wallahi tallahi súnmọ́ bí lẹ́dí ilá ìlàwà tí wọ́n bá kú bá ṣe máa sunkún náà ni probability tún wà kéèrò tún pọ̀ jù báyìí lọ torí pé ọmọ náà ó tún ti kún ẹ wá gbọ́ mi dáadáa ìwọ náà bí tó jókòó sí béèrè lọ́wọ́ ara rẹ ṣé tí n bá kú ṣé ohun tí wọ́n sọ lẹ́yìn Ògògó yìí ibi tẹ́ ti rí ibi tí àmì Ọlọ́run lágbára sí Ọlọ́run fẹ́ ká mọ̀ pé òun lágbára àwọn ọmọ ti ń gbìyànjú wípé let's make this thing silently àwọn sáfù kan bẹ téèyàn bá ń bẹ láyé sáfù tó lágbára ni sáfù tó wà láyé
sáfù tó lè sọ fún yàn pé ìnáwó lọ́wọ́ àti jẹun sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀ sáfù tó jẹ́ pé tó ní bá ń fọ́ ẹ ó gbọ́dọ̀ sọ ẹni tó sọ fún sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀ sáfù tó jẹ́ pé tó o bá ní o gbọ́dọ̀ sọ fún yàn pé ò ní sáfù kan bẹ tó bá ti débẹ̀ táwọn èèyàn bá tọrọ lọ́wọ́ ẹ o tún lè lọ yá kó tó fi fún wọn sáfù náà ní ògógó wà kó tó kúrò láyé sáfù tó tóbi ni o ẹ dákun àwa tá à jẹ́ kankan nínú ayé àwa lè má lówó lọ́wọ́ ká wọ dm èèyàn pé ọ̀rẹ́ mi ò sì fún mi ẹ dákun gbogbogbò bá ní ta ni ó wọ dm tí ó béèrè lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ pa mọ́ra ni sáfù yẹn náà ló wá bí àìsàn yìí nígbà tá àìsàn dé yìí sáfù wípé wọn gbọ́dọ̀ sáré pariwo ni wọ́n wà nítorí pé tí wọ́n bá pariwo bá yóò ṣe pariwo náà ni wọ́n pariwo nígbà táwọn ọmọ wa rí wípé ọlọ́run fẹ́ bábò mí yọ sáwọn ọwọ́ pariwo ọlọ́run ní ẹ̀yìn lẹ pariwo ihun tèmi ọlọ́run fẹ́ ṣe mo fẹ́ ṣe báwọn ọmọ ṣe wá pariwo tó onígbàgbàgbò jáde àgbo tí ó jáde sórí social media kò níye kára aláìní wa Táíwò Hasan Ògògó tó bá yá ni wọ́n ti di free ambassador fún gbogbo àwọn tó gbé àgbo jáde ẹ̀ẹ́dì náà bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ń ṣe èmi mo wò ọlọ́run ní ohun tí mo fẹ́ ṣe náà ni mo fẹ́ ṣe yálẹ̀ pariwo síta ni o àbẹ́ ẹ̀ pariwo síta tí wọ́n bá pariwo síta ni àwọn bò mọ́lé ni àbí ẹ̀kọ́ lẹ̀ Yorùbá ń sọ kò sí tí yóò ṣẹlẹ̀ tí Yorùbá ò ní rí excuse fún wọ́n ni wọ́n bò mọ́lé ni tọ́ba tí wọ́n pariwo síta àní ohun tọ́lọ́run fẹ́ ṣe ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe ìbéèrè tí mo wá fẹ́ bi ọ́ rì ẹ̀rí pé podcast tí wọ́n ṣe nísìn is showing us so many things ẹ dákun torí Ọlọ́run ṣé tó bá kàn wọ́n náà ṣé báwọn èèyàn ṣe pariwo pògògó dáa ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ lẹ́yìn tiẹ̀ náà ṣé báwọn èèyàn ṣe ń sunkún wí pògògó kọ́ ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ gbogbo ẹ̀ ìbéèrè ni o gbogbo ìwọ tó náwó sọ́nà tó náà ọmọ kò ní gòkè lójú ẹ̀mí rẹ̀ bọ́ọ̀ bá gùn lẹ́mí rẹ̀ wọ́n lójú ẹ̀mí rẹ̀ wọ́n gùn lẹ́yìn rẹ̀ àdúrà kọ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹjẹ́ kẹ́kọ̀ọ́ nínú tó ṣẹlẹ̀ sógògó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó bẹ nínú tíra kan tí wọ́n pè ní dùrátù náà sí yìí náà wọ́n ní bí èèyàn bá jẹ́ èèwọ̀ èèyàn méjì ló wà láyé àkọ́kọ́ lẹ́ni ire ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ibi wọ́n wá ní bí èèyàn bá jẹ́ ní ibi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ̀rí pé ibi ìwọ̀n tó máa ń gbé pamọ́ ni tó bá wọ́n ṣe bí yẹn ẹnìkan kò ní rí ọba tó ní nìkan ni ó máa rí Ọlọ́run máa wò yóò máa ṣe bí yẹn yóò máa wò gbogbo àwọn ọmọ tó ń bá ti wọn jẹ́ Ọlọ́run wò ẹ́ bó ṣe ń ṣàṣìyàn Ọlọ́run wò ẹ́ bó ṣe ń sọ wípé má fún níṣẹ́ Ọlọ́run wò ẹ́ tọ́lọ́ bá wò títí torí pé ó ń retí pé kó yí padà ni tí ò bá wá yí padà Ọlọ́run wá pe àwọn màlẹ́kà á ní ìmàlẹ́kà ẹ wá wo ẹrú mi yìí ayé tá a fún ọlá tá a fún ipò tá a fún iyì tá a fún ògo tá a ṣe ìyí tó yẹ kó fi kí àwọn Ọlọ́run tó yẹ kó fi ṣàánú ẹlòmíì ó fi ń ba tèèyàn jẹ ni àwọn màlẹ́kà ló tún wò ó tọ́ bá wò tọ́lọ́ bá rí pé kò yí padà Ọlọ́run wa sọ pé ẹ̀yin màlẹ́kà aburú tí ń ṣe yìí ẹ lọ fẹ́ sínú atẹ́gùn aburú tí ń ṣe yìí ẹ lọ fẹ́ sínú omi gbogbo ẹ̀dá tó bá ti smell nínú atẹ́gùn yẹn ló fi jẹ́ pé kí ló dé tó fà á tó jẹ́ pé ká máa wà ládùúgbò àákàn rẹ̀ nìkan sì máa fura sí wípé ẹni bí lẹ́nu yìí tẹ́ ẹ bá wà díẹ̀ lóòótọ́ ẹ sì padà ń gbẹ́ lè bí o kí ló bí ó ń yọ aburú yẹn ṣe ni a ti fẹ́ sínú atẹ́gùn ìwọ́n tó fura ó ti fà nínú atẹ́gùn yẹn a fẹ́ sínú omi ìwọ́n tó múnú omi yẹn ó ti mọ̀ wípé ẹ̀mí rẹ̀ ó máa sọ fún ẹ pé lágbẹ́dá kì í ṣẹni rí bẹ́ẹ̀ bá jó ní dáadáa náà bọ́lá wọn sì máa wò ó nu yóò máa wò ó nígbà tó bá wò ó yóò pọ̀ àwọn àmàlẹ́kà pé wá wò ó ẹ tún wá bá ṣàdúrà fún ẹni rere ẹ dákun torí Ọlọ́run tó dá Nábì wa Muhammad tó bá wò títí Ọlọ́run wa ni ẹ lọ fẹ́ sínú atẹ́gùn ẹ fẹ́ sínú omi gbogbo wa tà wá ń bí ọ̀pọ̀ wa ní oògùn ògógó lọ́wọ́ rí ọ̀pọ̀ wa kò fún wa lówó rí àmọ́ kí ló dé ká fi ń pè ògógó lẹ́ni eré bèrè lọ́wọ́ ara tiẹ̀ náà ìwọ náà tó ní wọ́n ń sọ̀rọ̀ ẹ láì dá káàkiri ìgboro ìwọ náà bèrè lọ́wọ́ ara ẹ kí ló ṣe tó fi ń sọ ṣé òun tá ń sọ yẹn ṣé òun máa ṣe lóòótọ́ ẹ wá jẹ́ akẹ́kọ̀ọ́ mẹ́ta lára Aláàjì wa Ògògó gbogbo wa pátápátá àtẹnitọ́lọ̀ ń pè dá sọ́rọ̀ àtẹnitọ́lọ̀ ń pè dá sọ́rọ̀ àtẹni tó jẹ́ ògo mò ń bọ̀ ilẹ̀ ẹ̀rọ kọ́ ẹ̀kọ́ mẹ́ta Ògògó ní nǹkan mẹ́ta tó jẹ́ wípé láti náà kọ́ àní ni wọ́n ti mú wọ́n sì fi ṣayé wọn gbogbo ẹni tóun náà bá fẹ́ sọ̀kalẹ̀ rẹ̀ kóun náà lọ kọ́ àkọ́kọ́ òun náà ni àkọ́nà à Ògògó yáyọ kan ìwú tọ́lọ̀ ń ṣe fún Ògògó tó ìwọ náà ṣe yáyọ kan pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún ọ kò sẹ́ni tí ò dá fún wa kò sẹ́ni tí ò dá fún o kò sẹ́ni tọ́lọ̀ wò kẹ́ o àfẹ́ni tí ò bá mọ ìwọ̀n ara ẹ̀ ni Ògògó yáyọ kan ẹlẹ́ẹ̀kejì àtàwádàn Ògògó ní tẹríba o wọ́n ṣe ń respect ọmọdé náà respect àgbàlagbà Ramadan lecture tá a ṣe
ní last year tí mò ń ṣe wá síbẹ̀ bí bàbá náà ṣe ń ṣe inú mi wá ń dùn nínú ìbànújẹ́ tó kọ́kọ́ bá mi náà ni pé ìhun tọ́lọ̀ ń kù wá nínú làgó àkọ́kọ́ ni wípé kọ́kọ́ mọ̀ wípé gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún ọ jẹ́ kí ìlú rẹ̀ kán gbádùn ẹ̀ ìlú gbádùn ògógó ayé gbádùn ògógó ẹ dákun tó lọ́lá Yorùbá náà Muhammad ògógó ní ìtẹríba níbẹ̀ ni mo fi fẹ́ fún ẹ ní message for the fact pé òun wá fail ẹ wo ògógó if we are talking about culture is par excellence ṣé wọn kí culture ni wọ́n fẹ́ promote tó dúpẹ́ ẹ̀sìn ní sọ̀rọ̀ ẹ̀sìn tó ń bu ẹ̀sìn kan má promote culture kò fi bu ẹ̀sìn kan ògógó promote culture ó dẹ̀ protect ẹ̀sìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ pé kinní kan nísìnyí we don't know anything about the culture tó kò pé bá ń lẹ́tù ẹ̀ wà á tún máa wò pé ṣé nínú culture Yorùbá lè tú wa pẹ̀lú ẹ̀ náà gbogbo ayé mọ̀ pé mùsùlùmí ni ó ní tẹríba ẹlẹ́kẹta àyà ògógó ní ìtìjú a máa tìjú ọmọdé a máa tìjú àgbàlagbà ní indọ́sítírì tí wọ́n wà ní indọ́sítírì tí gbogbo ayé oríṣiríṣi nǹkan ló ń lọ níbẹ̀ mo sì máa ń sọ òun ṣe indọ́sítírì yẹn nìkan ni nǹkan ti ń lọ o gbogbo indọ́sítírì ló ní pọ́blẹ́mù tiẹ̀ and we have some problems that are common ẹ dákun gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń tọ́nà yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń pèlógo ẹ rántí wípé àwọn kan ni wọ́n jókòó lórí àgàtà ìjókòó sí òun lánàá wọn sì ń bẹ̀ mọ́ ihun tó dáa jù kéèyàn gbé ògbó kú ó dáa ó sàn ju kọ́sọ́ bó ti dẹni àná lọ ó sì wà láyé tó gbogbo bá ń bẹ láyé tí wọ́n náà ti gbàgbé ẹ̀ nínú ayé tó wá kú báyìí ó lè má pọ̀ tó báyìí àmọ́ kí ló jẹ́ kó gbé ògbó lọ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ òun náà ni wípé ìjọ tá a fún lógo yẹn ó lò fún àwọn èèyàn dáadáa ìwọ náà tá a bùn tá a fi ẹ́ sórí àga kan dákun torí Ọlọ́run torí ànábì wa Muhammad ó bí ọ ní o ṣe dáadáa o àga yẹn bó bá ṣe manage ẹ̀ tí ni ó determine bóyá wọ́n tún produce ìwé ẹ̀ nínú ilé yìí àwọn ilé kan bẹ èyí tá a fún yín àfi tọ́ yín lẹ́nu wo ni àníkẹ́ lówó àníkẹ́ ní lárí gbogbo owó tẹ ní lárí tẹ ní àfi tọ́ ẹbí yín lẹ́nu wo ni wọ́n tá a fi ránṣẹ́ bí àfi tọ́ yín lẹ́nu wo ni tẹ bá sọ wípé kò ní ju àwa lọ àní jẹ́ kẹ́lòmí ó dìde lára wa ó lè mọ lórí ẹni tó ní kẹ́lòmí máa ní mọ́nú ẹbí yẹn àmọ́ ìwọ́n tó wá sọ wípé Ọlọ́run ló kù mí màá sì fi ṣàánú ayé gbọ́ mi yé gbogbo owó ọ̀dọ́ nítọ̀hún ọlá yìí ò ní tán nínú ilé yẹn ọlá yìí ò ní tán owó yìí ò ní tán òkìkí yìí ò ní tán bẹ̀ àlìmọ́ òtúbà bọ́ọ̀lù wà kó lò náà sí dàkílò yá lè tẹ̀síwé àgbàdà mọ́ọ̀tì máa dáa. àlìmọ́ òtúbà bọ́ọ̀lù. torí Ọlọ́run nísọ̀kalẹ̀ wá sí i. wà kó lò náà sí dá ìlú. àfáàní ikú tẹ̀rí yẹn ó dà gẹ́gẹ́ bí ẹnu ọ̀nà ni ẹnu ọ̀nà kan ni ẹnu ọ̀nà kan la gbà wáyé ẹni ọ̀nà kan náà la padà gbà sọ́dọ̀ Ọlọ́run ẹni tí mọ́tò pa ikú ló pa ó ẹni tó sì tó kú ikú ló pa ó ẹni tí ó jẹun dápá sápá lórí tó bọ́ sálì kíámọ̀ ikú ló pa ó torí pé ìjọ tí Ọlọ́run ti ṣẹ̀dá wa tí àṣàrẹ́ ìlú ti rí yẹ̀pẹ̀ wa bù lọ́lọ́run ti sọ pé ihun tí n bá fi dá ìwọ náà ló máa mú ọ padà ó wá sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run má jẹ́ sọ mí lẹ́nu tí n bá ti lọ mú wọn Ọlọ́run ní tó bá ti ń lọ mú wọn yóò máa mú kankan dání wọn ní dárúkọ kú dàrẹ́ tí wọ́n ní àwọn fẹsẹ̀ fọ́ ni mọ́tò ló gbà ó sáré jù ni ó mu tí yóò jù ni ó ṣàìsàn ni ikú ò wá mú kankan dání ikú náà ní ń pààyàn ẹ̀jẹ̀ arántí pé al-mautu baba. al-mautu baba wa kullu nnaasi daa'iluhu. ẹ máa bá kú gbogbo alámágbàbẹ̀ kọjá o ẹni tí ò yẹ kó kú lẹ́yìn ní dókítà nígbà bá oríṣiríṣi ló ti wà lórí social media kìnìkan má jẹ gbá má jẹ àwo má jẹ kòkò má jẹ bàbá sásùn gbogbo tí wọ́n ní á má jẹ yẹn náà gbogbo wa pátápátá tá à ń sá fún àtàwọn tí irú àwọn alájì ògógó sí wọ́n ní owó tó lè fi protect ara wọn láti má jẹ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀ náà nǹkan dókítà tó sọ pé ká má jẹ ṣóun náà ní kú ni. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Bàbá Mufti wọ́n bá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ alájọ.
La
إله إلا الله لا إله إلا الله لا àjọ máa ń lọ pàtì tó máa ń lọ sí
ṣé kò wá sílẹ̀ níbi ọjà láti máa ń ra nǹkan yìí. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe júwe ara ẹ̀ fúnra wa, à ń dúpẹ́ fún Ọlọ́run lọ́ba tó já sí kóun náà lọ́pẹ́ ẹ lánàá òun lọ́pẹ́ ẹ lẹ́nìí. Àti wọlé ẹ̀ wọ́n ní gbogbo àwọn òṣèré tó bá di lọ́la wàlá naqulu illa ma yarda gbogbo àwọn rabbuna. oní tíátàs kọ́ máa sókè báyìí. Gbogbo bí báyìí àwọn àǹfààní kan ló máa wà lábẹ́ tẹ́ǹtì yìí. Ẹjọ́ àfẹ́rẹ́ nìkan kan bẹ̀ ju àwọn àǹfààní lọ. Gbogbo àwọn àyímà láti Ogun State pátá iye wa ni ó. Abẹ́òkúta ní Ìjẹ̀bú ní àwọn àǹfààní kan lábẹ́ tẹ́ǹtì yìí. Gbogbo àwọn oní tíátà kọ́ máa lọ sókè náà yẹn. Gbogbo tíátà industry gbogbo kan tó bá ń kó jẹ́ film industry ni whatever ẹ̀ kọ́ wọn lọ sókè lọ́wọ́ yẹn torí tọ́lọ́wọ́ tàbí sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ àmọ́ lọ sọ akú ọ̀rọ̀ èèyàn akú aláfẹ́ra kù kò rọrùn kálọ̀ ṣùgbọ́n wà tẹ́lẹ̀ kó ṣe rọrùn fún wa ni akú aláfẹ́ra kù ẹ jẹ́ ká bí under control ẹ jẹ́ kí o gba adábájọ́ ní tíátà ká máa lọ sókè lọ́wọ́ yẹn abẹ́ tẹ́ǹtì ibi tó ń tọ̀gá sí àwọn àǹfààní kan lọ́fẹ́ kó wà ń bẹ̀. Èyí tá a fẹ́ ṣe lónìí tó pàtàkì jù òun náà ní ká máa fi àdúrà ránṣẹ́ sí Alhaji wa Taiwo Hassani Ogogo Bẹ́ẹ̀ ni ọmọ kúlódò. tó bá já sí pé èèyàn fẹ́ sunkún ni ẹkún ọba ti jí wọn. Wallahi. Wọ́n tó já sí pé àdúrà ni wọ́n tálájí bùkátà lọ́dọ̀ wa. Ẹ jẹ́ apá ẹ̀mí àti ọkọ̀ pọ̀ láti ṣe àdúrà yẹn dáadáa. Ẹ jẹ́ apá ẹ̀mí àti ọkọ̀ pọ̀. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا Thank you.
ẹni tó yẹ kó ti lọ́lé tí ò ní lọ́lé wọ́n ní kí ló délé ìlú wọn ni owó ni olùkọ́ wa lè lò olùkọ́ wa ni mo san ẹ̀jẹ̀ máa lọ́lé. ọlọ́run wọ la ọjọ́ náà tí ìṣọ́sibítù yẹn kan tí ìṣe méjì ta lọ káàkiri tí ìṣe mẹ́ta tó wò ń bẹ́ẹ̀lì wọn pé ẹ máa lọ́lé afọlá bẹ́ẹ̀ àfibẹ́ lọ́hùn àánú ọlọ́run jókòó borí ìgbà lọ́dọ̀ lọ́wọ́ ó lè bá mi ṣàmì dáadáa àwọn àṣepẹ́rẹ́ la ilaha illallah mẹ́fà agbọ́lá wọn mọ́mú wọn ní gbọ́dọ̀ la ilaha illallah gbọ́dọ̀ tó tóbi ni ọlọ́wọ́n la gbọ́ kálí mo ti ṣàárọ̀ tàbí rí yìí ẹja ìjọ wí mẹ́fà lápapọ̀ wa ọlọ́wọ́n la bàbá mọ́mú àgbà àwọn la kí púpọ̀ akéyísà akọ aláfàlà kú ẹja ìjọ sọ gbọ́dọ̀ la ilaha illallah mẹ́fà bismillahir rahmanir rahim fa'alama lahu la ilaha illallah 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 wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir ó bẹ̀rẹ̀ látọ̀ yín ká kọ́ bì tí wọ́n jẹ́ alágàwá lọ́dún fa ọdún kọ́ akakọ́s ó fi kárí gbogbo àwọn àtàwọn àmì àti gbogbo òṣèré tíátà pátápátá ọlọ́run má ṣe kó ògùnkùn náà ṣe lákòófà láàrin wọn lọ má ṣe bisimilayi kan kúrò wọn láwọ ẹ̀ kan bisimilayi rahmanir rahim kúrò wọn láwọ ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú mẹ́ta bàbá wa ìmáàmù àgbà fún ìjọ Ansarudeen ní gbogbo ilẹ̀ wa wọ́n máa bọ̀ pẹ̀lú àkọlé àgbọ̀nnábì láti Ìbàdàn láti ṣe àdúrà. lẹ́yìn rẹ̀ a máa gbọ́ ọ̀rọ̀ láti ààfin lẹ́yìn tá a bá gbọ́rọ̀ láti ààfin tán bàbá wa tó wá aṣojú gómìnà wa níbí àti bàbá wa kọmíṣánná láti Èkó àti pàmùsẹ̀kì náà láti Èkó àwọn náà máa bá wa sọ. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم ربي Alhassan Ògògó ọlọmọsá abani foríjì ọlọmọsá abani kẹ ọlọmọsá abani yọ́núsí ọlọmọsá abani gbá abọ ẹ ọlọmọlá dáadáa tó ṣe táwọn èdè yẹn mọ̀ ọlọmọlá yìí tó ṣe tí àwọn èdè yẹn mọ̀ tó jẹ́ pé láàrin ohun àti Ọlọ́run náà ni ọlọmọsá abani sani ẹsẹ dáadáa nínú sàárè oorun àkọsùn fún nínú sàárè lẹni olúwa má fi ní lára ọlọ́run má fi ní lára ọlọ́run abẹ ẹ bá ní ṣe ní ọmọ àdìjẹ́nà bisimilayi kul huwa Allahu ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ àjọ ṣe dáadáa bisimilayi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa kábíyèsí tí wọ́n jẹ́ paramount ruler fún gbogbo ọba ní ilẹ̀ yìí wa sọ́sì jẹ́ alága gbogbo ọba ní ìpínlẹ̀ Ògùn irú eléyìí ìlú àdàkùn mẹ́jẹ kó tó ń ṣẹlẹ̀ sí wa mọ́ gbogbo ẹni tí ó kọ́ lọ́n jẹ́ kó dàgbà kó gbó kùjọ́kùjọ́ bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ Ìláró àti agbègbè ẹ̀ kí àwọn náà ìlú àjọ irú eléyìí mọ́sá jẹ́ kí ó ṣẹlẹ̀ mẹ́jẹ kó ṣẹlẹ̀ sí wa mọ́ láéláé la hawla wala quwwata bisimilayi líla bisimilayi rahmanir rahim líla fi Quraysh. إلا فيهم مرجلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يأتيهم من جوع وآمنهم. gbogbo tí àṣàlù gbogbo wa fi sílẹ̀ ní ẹbí lọ́mọ lára ọba tí tọ́jú ọmọ aláìlẹ́bí tí tọ́jú ọmọ aláìlára tí tọ́jú ọmọ òrukàn ọlọ́run bá ní sọ àwọn ọmọ náà dèèyàn ọlọ́run bá ní sọ wọ́n dèèyàn bisimilayi inna atayna bisimilayi rahmanir rahim inna atayna kal kawsar fasalli li rabbika wanhar inna shani'aka
bẹ̀ owó àpòtọ̀. gbogbo ẹni wá wá bí níbi tí ẹnì kọ̀ọ̀kan ti débi ilé ní kálukú kò lé pẹ̀lú dáadáa àti wá bá ní kẹ́dùn jẹ́ kí kálukú padà délé pẹ̀lú rọrùn ọlọ́mọ bẹ́ẹ̀ dákun ikú ìwà bí òkú Hasan Ògògó ọlọ́mọ fi sọ ìlú Ìlaro ní orúkọ aburú wọ́n jẹ́ kí a mọ̀ sí aburú wala hawla wala quwwata sọ́lá ìnáwó kẹrin. bàbá wa wọlé ànábì láti Ìbàdàn àwọn dà. wọlé ànábì àwọn ni wọ́n bọ̀ yìí. akẹgbẹ́ mi tó wà níbí. Ẹ̀ka kọ́ńtì. Orúkọ ètò ìṣèlú wa ní ìpínlẹ̀ Ògùn, Owólabí Àjàsà. Orúkọ ilé Abíọ́dún Kákàwá. Akí Kábíyèsí ọba Olùtí Ìlárò.
Àkí gbogbo àwọn àgbàlagbà nílùú Ìbàdàn. Àkí gbogbo àwọn afáwa pátápátá látòrí tí gbogbo kò sí nǹkan tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Alhassan Taiwo Babatunde gbígbé náà wò ní rí bàbá tí wo bíbí ṣe. Mẹ́sẹ̀gì tèmi ní pé gbogbo tó bá ń ṣe yín tó bá ń ṣe gbogbo èèyàn ẹ gbọ́dọ̀ ní ẹni tẹ́ máa fọ̀rọ̀ lọ nínú eré tíátà ọfà pọ̀ ọfà nínú òṣèlú ọfà pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò síṣẹ́ tí wọ́n kì í ta ní lọ́fà àmọ́ ọfà tí wọ́n bá ta ni tí ò bá tán yóò máa gbájọ níjọ́ tó bá jẹyọ èyí tó bá ń ṣe èèyàn lọ́wọ́ àwùjáde. nípàdé eléyìí ẹ máa bọ̀ra yín èyí tó bá ń ṣe yín ẹ̀sọ́ fara yìí o èyí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún wa pé gbogbo àtàǹsọ̀ lórí social media don't send message in wrong time don't deliver message in wrong time. àsìkò tí nǹkan bá ń gbóná a kì í tún máa ń deliver message tó bá gbóná tí ó bá àwọn èèyàn ní jẹ́ ọba wa akẹ́ òdòdó àfi sínú mọ́lẹ̀. And we take the government functionary from Lagos State and Ogun State, but before then we move to the chairman local government Yoruba South for his address, a short address from the chairman Yoruba South local government as the host chairman for this occasion. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Naam, gbogbo wa ẹ jẹ́ kí a máa lọ sí àyè wa padà. Ẹ ò mọ bí tí wọ́n ti fẹ́ lọ sìnkú o, so ẹ má ṣòkò tẹ̀lé wọn. Ẹ má ṣòkò tẹ̀lé àwọn àfáà. Má lọ ṣe rẹ léṣe. Èmi àti ẹ a ò lọ, ìwọ náà má lọ. Àwọn òkú mi táwa yìí, ìwọ náà má lọ. Àwọn ò ní tẹ̀lé wọn lọ síbi ìsìnkú. Ẹ káàbọ̀ wá bí tá a wà yìí. Bí òkú kò ní bọ́ ṣe ń sìnkú náà. Tá a bá ti kó nbí káwọn ó máa lọ ilé, ẹ fi ìdókúnlẹ̀ fún àwọn àfáà. Ẹ jẹ́ káwọn àfáà lọ yanjú ẹ̀. Òkú mọ ibi tí wọ́n ń lọ. Àwa náà ò sì mọ bẹ́ẹ̀. Ọlọ́run á ṣe ògbà rẹ̀ ń kàfà ìṣà. Wọ́n á sọ bẹ́ẹ̀ fún wa. Adébí yóò pè é lọ́wọ́. Wọ́n ní kí wọ́n lọ dá sí ọ̀dọ́ lá. Àwọn àfáà nìkan ni wọ́n ní ká tẹ̀lé wọn. Èsú mẹ́yìn lẹ́yìn ambulance ẹ̀ má yẹ ká ambulance yẹn tẹ̀yàn lẹ́sẹ̀ mọ́lẹ̀. Èsú mẹ́yìn tẹ̀yàn. Gbogbo wọn tí ó wà ní Ìbàdàn kó dúró báyìí. Má yẹ kí ambulance tẹ̀yàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ o. Má yẹ kó ṣe é léṣe o. Alágbèjọ fún ọ̀sán láyé láti jẹ́ kí wọ́n tẹ̀lé òkú ìjà. Ìyá kọ́ni ti sọ pé ọba kìnnìún rẹ̀. Dúró kọ́ bàbá bàbá ìfẹ́. Torí kò bá délé ìsìnwá bá wọ̀ díẹ̀díẹ̀ dúró sí gbogbo
Thank you.